kọ́ńpò ilé ẹ̀kú àlejò ó mú gbogbo ọ̀nà ẹ̀kú àlejò ẹsẹ̀ gìrìgìrì. ṣé bí a bá kọ́kọ́ wọlé balẹ̀ lélà kí. ǹjẹ́ mo kí yín lónìí gbogbo ọmọ odù tó dá ìwà. nílé lóko àti lẹ́yìn odi ẹ tó kó àmójúbá ètò kan bí igba ètò tí dẹ́rù bẹgbẹ́ rẹ̀ tí ò létò láti tò déédéé. àwa ara wa. wíwì. lábala la ṣètò àwa ara wa. àwa ara wa a cultural display ewi modern exponent edutainment radio fiction program. ìbàrí olódùmarè lábala àkọ́kọ́. ta ló kọ lẹ́tà ránṣẹ́ lábala ìkejì. ẹ̀ló lábala àtẹ̀yìn olólùfẹ́ ó ti máa pè wá sórí ètò àwa ara wa. pẹ̀lú àwọn akéwì tó gbangba sùn lọ́yẹ́. àwa ara wa adébísí àkànfẹ́ ọmọọba elédùmarè. àwa ara wa oyèwálé àṣàfẹ́ onígègé àrà. ẹgbẹ́ yẹ̀ wò. ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ìyálájẹ́ ìyálọ́jà lù. ìbá àjẹléṣẹ́ àdáni tàbí iléeṣẹ́ ìjọba. ẹ wò ìpolówó ńlá gúnmú òwò. ẹ gbé gbogbo ọjà yín wá sórí ètò àwa ara wa. kẹ́ ẹ fi gbogbo ara ṣajẹ́ bíi sẹ́sẹ́ fún. tàbí kẹ́ ẹ pé àwọn atọ́kùn sórí ètò. ẹ lè pe àwa ara wa adébísí àkànfẹ́ sórí 07060909907. tàbí àwa ara wa oyèwálé àṣàfẹ́ 08236330455. ó ti yá ẹjẹ́ á máa lọ. àwa ara wa tún ti kalẹ̀ sórí ètò. kọ́ńpò ilé ẹ̀kú àlejò